ẹ kú kalẹ̀. Mo kí gbogbo aráalé, mo kí gbogbo aráàlú o, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Èmi ọmọ àtàtà, ọmọ alálùbáríkà, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lónìí oríkì Èkó la máa kì. Èkó akété ìlú ọ̀gbọ́n, Èkó arómiṣálẹ̀ gbẹlẹ̀gbẹ, Èkó arọ̀ṣẹ̀ṣẹ̀ májà, Èkó akété ìlú òkun alagbalúgbú omi. Ta ló lómi lẹ́kọ̀ọ́? Ẹbí wọn. Ta ló ní àbàtà búùtù bá bomi kómi? Ta ló ní bàtà búùtù bá bodò kódò? Èkó adélé tí àgèrè ń sáré ju ènìyàn lẹ́sẹ̀ méjì lọ. Ẹni tó bá lọ sílùú Èkó tí ò bá gbọ́n, kódà bó lọ sílùú òyìnbó kò lè gbọ́n. Afẹ́fẹ́ tó nípọn wà ní bèbí òkun ti yín, fàájì tó nípọn wà ní bèbí ọ̀sà. Ẹ̀yọ̀ bàbá tẹ̀yìn tó fi góòlù ṣeré, ẹ̀yin ò ní sanwó oníbodè, ó dilé. Èkó ò ní bàjẹ́ o, ìtẹ̀síwájú Èkó ni gbogbo wa ń fẹ́. Gbogbo ẹ̀yin alágbára, ẹ̀yin aláṣẹ tẹ̀ ń bẹ nílùú Èkó, ẹ má jẹ́ kí Center of Excellence rẹ̀yìn. Ó tún dọjọ́ mi ọjọ́ re tá a mú àkọlé mi wá fún gbádùn gbogbo yín. Mọ̀ wípé ẹ jẹ́ kárí èlé, ilé làmí ń lọ. Àgbẹ̀ kan ò roko kò gbàgbé ilé.